agboolé táwa yìí òun náà ń pè ní Brazilian Barracoon. So ìdí tó fi ń pe agboolé yìí ní Brazilian Barracoon ni wípé gbogbo àwọn ẹrú tó ń bá kó kúrò nínú agboolé yìí Brazil náà máa ń kó wọn lọ. So ìtumọ̀ Barracoon dẹ̀ ni wípé ilé ibi tí wọ́n máa ń kó àwọn ẹrú sí. Barracoon means a slave cell, ilé ibi tó máa ń kó àwọn ẹrú sí. So ẹni tó ní agboolé yìí ni wọ́n ń pè ní Seriki Williams Abbas. Bẹ́ẹ̀ kò kí ń ṣe orúkọ tí ìyá àti bàbá ẹ̀ sọ nìyẹn. Orúkọ tí ìyá àti bàbá ẹ̀ sọ ni Ifárẹ̀mílẹ́kún. Báwo wá ni Ifárẹ̀mílẹ́kún ṣe wá ń jẹ́ Seriki Williams Abbas? Tó bá ti mú ẹrú nígbà yẹn, ẹrú ò ní àǹfààní láti máa jẹ́ orúkọ wọn, àwọn máa jẹ́ orúkọ ẹni tó bá rà wọ́n nígbà yẹn. Ọmọ ọdún 6 ni bàbá yìí wà nígbà tí wọ́n mú ní ẹrú ní ìlú tá à ń pè ní Jọ̀gà Orílẹ̀ ní Ogun State. So ẹni tó kọ́kọ́ rà ní ẹrú nígbà yẹn wọ́n ní Abbas yìí. Abbas yìí ni ó wá láti Ìdà-Omi. So Ìdà-Omi ní èní ni wọ́n ń pè ní Benin Republic. So ó mú lọ sọ́hùn, ó ń lò bí àwọn ẹrú tó máa ń ṣiṣẹ́ nílé, domestic slave. So ìgbà tó yá Abbas ta fún òyìnbó tó ń pè ní Williams. So Williams ló wá padà mú bàbá yìí lọ sí Brazil. Òun náà wá ń lò bí àwọn ẹrú tó máa ń ṣiṣẹ́ nílé. So ibi tí Williams like dé, ó rán lọ sí school tí ọ̀pọ̀lọpọ̀ ẹrú tí wọn ò ní àǹfààní láti lọ sí school nígbà yẹn. So ìgbà tó wáyá Williams wá pé tó bá fẹ́ kí n fi ẹ́ lẹ̀ on one condition, mo máa dẹ́ padà sí Nàìjíríà bẹ̀ tí wàá máa ṣiṣẹ́ fún mi. Bẹ̀ bàbá yìí wá padà sọ fún Williams wípé nǹkan tó bá fẹ́ òun ni mo máa ṣe fún ẹ. So Williams wá dá padà wá sí Nàìjíríà. Ìgbà tó dé Lagos Island ló kọ́kọ́ dé sí. So bí mo ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá yìí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ní Lagos Island títí di èní yìí. So láti Lagos Island ó wá sí Badagry. Ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣòwò ẹrú nígbà yẹn. Bẹ̀tẹ̀ nǹkan tó fún bàbá yìí ní edge ojú wípé nítorí ìwé tó kà nígbà yẹn. So nǹkan tó fún ní edge tó fi lọ ju gbogbo àwọn tó ń ṣòwò ẹrú ní Badagry nígbà yẹn. So ìgbà tó yá oyè tán fún nígbà tó dé Badagry òun ni Seriki Mùsùlùmí of Badagry because òun ló mú ẹ̀sìn Islam wá sí Badagry. So ìdí nìyẹn tó fi ń jẹ́ Seriki Williams Abbas. Orúkọ tí ìyá àti bàbá ẹ̀ sọ ti yọ kúrò nínú orúkọ yẹn. So ìgbà tí bàbá yìí dé sí Badagry, ó tún lọ sí Ogun State níbi tán ti mú ní ẹrú. Ó tẹ ìlú méjì dó ní Ogun State. Òun ló tẹ Ayétòrò, Yewa North ní 1902. So tẹ bá dé Ayétòrò lẹ́ni ẹ máa rí kíní ère bàbá yìí ní Ayétòrò. So ìlú kejì tó tẹ̀dó ní Ìdọ̀gọ̀ ní Ogun State. So màá sọ̀rọ̀ nípa bàbá yìí later. Àwọn nǹkan tí wọ́n fi ń gba ẹrú nígbà yẹn òun leléyìí. So owó ẹyọ ni wọ́n ná nígbà yẹn. Àwọn òyìnbó yẹn ò ní àǹfààní láti ná owó tí wọ́n ná ní Nàìjíríà nígbà yẹn. Wọ́n wá wò pé kí ni nǹkan tí àwọn máa ṣe bí àwọn nǹkan táwọn èèyàn ò rí rí nígbà yẹn bí umbrella ń sìn. Ẹni tó bá fẹ́ gba umbrella ẹyọ kan, ẹrú 40 ló máa kó wá láti fi gba umbrella ẹyọ kan. So nínú umbrella tán kó wá ẹyọ kan ẹ̀ tó kù yìí wà nínú museum wa títí di èní yìí. Tí umbrella yẹn tó dẹ̀ ti lo more than 200 years old now. So Ìgò Ṣìnáàpù yìí ẹrú 10 ni. So kíni big canoe gun yìí 100 slaves, small one yìí 40 slaves. Kí ni wọ́n máa fi ń ṣe? Wọ́n máa fi ja ogun láàrin ara wọn láti lè fi get more slave láti tà fún òyìnbó nígbà yẹn. So kẹ́tù yìí àti ilẹ̀kẹ̀ àti kíni brass dish yìí òun ni àwọn nǹkan tí wọ́n fún bàbá Seriki nígbà yẹn nígbà tó jẹ́ Seriki Mùsùlùmí of Badagry. So mirror yìí kò níye ẹrú, ó depend bí wọ́n bá ṣe business pẹ̀lú àwọn òyìnbó yẹn nígbà yẹn. Ceramic bowl yìí ẹrú 10, ìbọn ṣakabùlà yìí ẹrú 40. Ilẹ̀kùn yìí ti wà ń bíbà yìí láti 1840 tí wọ́n ti kọ́ agboolé yìí ní ilẹ̀kùn méjèèjì yìí ti wà ní bíbà yìí. So ẹ jẹ́ ká lọ wo yàrá ibi tí wọ́n máa ń kó àwọn ẹrú 40 sí. So bàbá yẹn leléyìí bó ṣe máa ń múra bí Seriki nígbà yẹn òun leléyìí. So gbogbo àwọn olóyè tó wà ní under bàbá Seriki nígbà yẹn umbrella tẹ́ wò nínú picture the same umbrella yẹn náà leléyìí. Nínú umbrella tí wọ́n kó wá gbà yẹn tí wọ́n fi gba ẹrú leléyìí. So
èèyàn ogójì ni mo dì mú bí mo ṣe wà èèyàn ogójì ni mo dì mú báyìí. So àwọn ẹrú yẹn wọ́n dẹ̀ láti gbé umbrella yìí wọ́n láti gà sí orí àwọn ọ̀gá wọn nígbà yẹn kò dẹ̀ bọ́lọ̀ jábọ́ lọ́rùn tó bá jábọ́ wọ́n máa gé ọrùn wọ́n máa gé orí ẹrú yẹn dànù nígbà yẹn. So punishment tí wọ́n máa ń fún àwọn ẹrú nígbà yẹn òun lélẹ̀ nígbà yẹn. So the same umbrella yìí náà ni former vice president Yemi Osinbajo náà wá wò nínú compound yìí ní year 2019. So picture ẹ̀ lélẹ̀ nígbà tó wá. So nínú àwọn chain tí wọ́n lò sí chain tó máa ń lò fún àwọn ẹrú tó bá stubborn nígbà yẹn òun lélẹ̀. Chain eléyìí náà máa ń pè ní heavy chain. Heavy chain is meant for the stubborn slaves. So eléyìí ni wọ́n máa ń pè ní ankle shackles. Ọrùn ẹsẹ̀ èèyàn méjì ni wọ́n máa ń lò fún. Ìkan ní bíbà yìí, ìkan ní ẹsẹ̀ ẹlòmíì, ibi tí wọ́n ti máa padlock ẹ̀ òun lélẹ̀. So àwọn ọmọ ẹrú náà ní chain tó máa ń lò fún àwọn ọmọ ẹrú nígbà yẹn. Tó bá ti kó family, wọn kì í ta àwọn ọmọ mọ́ àwọn òbí wọn. Wọ́n máa ń fi àwọn ọmọ fi ṣe ẹni fún ẹni tó bá ra òbí wọn. Wọ́n máa train àwọn ọmọ yẹn. Táwọn ọmọ yẹn bá ti dé level kan, wọ́n máa ta wọn sílùú ibòmíì. Ìdí nìyẹn nígbà tí wọ́n abolish owó ẹrú, ọ̀pọ̀lọpọ̀ ẹrú mi ò lè sọ pé ibi báyìí lòun ti wá. So àwọn kíní camera àti memory card tí wọ́n kó wá gbà yẹn òun lélẹ̀. Camera lélẹ̀, memory card fún camera yẹn òun lélẹ̀. So kíní irun yìí ló máa ń pè ní iron drilling bit. Iron drilling bit òun ló máa fi ń kọ orúkọ sí ẹ̀yìn àwọn ẹrú láti lè fi identify ẹrú oníkálukú nígbà yẹn. So tó bá dẹ̀ fẹ́ lò ó máa ń gbóná gan. Ọ̀pọ̀lọpọ̀ ẹrú ló máa ń kú ní time yẹn. So ibi tá a wà yìí òun ló máa ń àwọn kíní irin chariot bàbá Sẹ́ríkí nígbà yẹn lélẹ̀. The remaining part of the chariot. So ibi tí a wà yìí òun ló máa ń pè ní awaiting cell. Ẹrú 40 ló máa kó sínú yàrá yìí. Wọ́n dẹ̀ máa ń lo 3 to 4 months kan tó kó wọn jáde ní bíbá yìí. So inú bíbá yìí náà máa tọ̀ sí, bíbá yìí náà máa yàgbẹ́ sí fún 3 to 4 months. Wọ́n dẹ̀ máa ń fún wọn ní oúnjẹ ní ẹ̀ẹ̀kan ní ojúmọ́. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ ẹrú fi máa ń kú sí bíbá yìí nígbà yẹn. So ẹ máa mọ̀. Ẹrú 40 ló máa ń kó sínú yàrá yìí. Ibi tó dẹ̀ máa tọ̀ sí leléyìí, ibi tó máa yàgbẹ́ sí leléyìí. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ ẹrú fi máa ń kú ní àsìkò yẹn. So bí window tó wà ní gbogbo yàrá 40 yẹn bó ṣe rí leléyìí. So ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ ẹrú fi máa ń kú ní time yẹn. So nínú àwọn ogun shinap tí wọ́n kó wá ń gbà yẹn leléyìí. Highest medal Vienna 1873 ni wọ́n kọ sára ìgò yẹn. So kíní brass dish cup àti mug cup tí wọ́n fún bàbá Sẹ́ríkí as a gift. So àwọn bóyì ni wọ́n fi gba ẹrú nígbà yẹn. Kò sí bó ṣe lè kéré tó, kò sí bó ṣe lè tóbi tó. Ẹni tó bá nídìí ẹyọ kan nínú ẹ̀, ẹrú 10 ni. Ẹni tó bá nídìí márààrún yìí sí, wọ́n láti kó ẹrú 50 wá láti fi gba márààrún yìí. So àwọn nǹkan tí àwa ń lò ní Nàìjíríà nígbà yẹn, ìkòkò omi lélẹ̀, ìṣasùn ọbẹ̀ eléyìí náà ìkòkò omi. So ẹ jẹ́ ká lọ wo yàrá kejì. So wọ́n ṣe máa ń fìyà jẹ àwọn ẹrú tí wọ́n bá gbọ́ràn nígbà yẹn. Wọ́n ṣe máa ń fìyà jẹ wọ́n lélẹ̀. So àwọn ẹrú tó bá fẹ́ sá lọ ó ti ní àwọn ajá kan tó wà well trained. So tí wọ́n bá ti da àwọn ajá yẹn sílẹ̀ tó bá ti mú àwọn ẹrú tó ń sá lọ yẹn, wọ́n máa yọ throat wọn, gbogbogbò wọn náà máa yọ because wọ́n ṣe train àwọn ajá yẹn nígbà yẹn. So wọ́n yẹn máa ń kó àwọn ẹrú lọ sí point of no return òun lélẹ̀. So sorrowful tears of a slave nínú barracoon òun lélẹ̀. So wọ́n yẹn máa ń guide ẹnu wọn torí tó bá ń ṣiṣẹ́ ní oko kó má bàa jẹ èrè oko àbí kó má bàa plan láti lè sá lọ láàrin ara wọn nígbà yẹn. So another guide tún leléyìí náà, ẹni pé eléyìí yàtọ̀ sí eléyìí. So we have it in different sizes.
so bí ẹrú olóyè tí wọ́n fẹ́ mú ní ẹrú leléyìí ó dẹ̀ gbogbo wá wò pé kàkà kẹ́ mú mi ní ẹrú àkúyà para mi nígbà yẹn so òun ló fi parẹ́ so àwọn aṣọ tí bàbá Sẹ́ríkí tó lò nígbà ayé ẹ̀ òun làwọn eléyìí so àwọn bọ́ọ̀sì tó dẹ̀ fi ń páàkì àwọn aṣọ ẹ̀ òun làwọn eléyìí so another ẹrú 40 ní wọ́n máa kó sí bíbá ẹ̀ rí i pé the same window náà ni so bọ́n ṣe máa ń gẹrú ọkùnrin leléyìí bọ́n ṣe máa ń gẹrú obìnrin leléyìí torí pé wọ́n jọ ní àjọṣepọ̀ tí wọn ò dẹ̀ fi àyè ẹ̀ sílẹ̀ so tọ́ bá ti wá mú wọn bọ́n ṣe máa ń gẹrú ọkùnrin leléyìí wọ́n ṣe máa ń gẹrú obìnrin leléyìí títí ẹ̀mí máa fi jábọ́ lára wọn òun ni kìíní statue tó wà ní ìta ẹ̀ so bàbá Sẹ́ríkí aṣọ tó wọ̀ nínú picture yìí the same aṣọ yẹn náà original aṣọ yẹn náà òun gangan leléyìí so aṣọ yìí dẹ̀ rí ó ti lò more than 200 years old now so bàbá yìí ó ní ìyàwó 5 ó dẹ̀ bí ọmọ 11 picture àwọn ọmọ ẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n rí òun làwọn eléyìí and this is the present Sẹ́ríkí now yes Razak Banere Abbas Sẹ́ríkí of Badagry so àwọn legal tender and promissory note tí bàbá Sẹ́ríkí kọ fún rẹ̀ nígbà ayé ẹ̀ òun làwọn eléyìí so àwọn pan nínú àwọn pan tí wọ́n fi kan agboolé yìí nígbà ẹ̀ òun lélẹ̀ ẹ̀rí bó ṣe rí ẹ̀rí pé a lè fi compare àwọn èyí tí wọ́n ń ṣe ń sìn so tó má ti kó àwọn ẹrú yẹn jáde nínú bíbá wọn kó wọn lọ sí point of no return tó má dẹ̀ ti kó wọn kọjá omi wọn padà wá mọ́ ìdí nìyẹn tó fi ń pè bẹ́ẹ̀ ní point of no return ẹ jẹ́ ká lọ wo ibi tí wọ́n sin bàbá Sẹ́ríkí sí. so kànga yìí àwọn ẹrú ló gbẹ́ ní 1847 láti ìgbà tán dẹ̀ ti gbẹ́ kànga yìí ò tí gbẹ́ láti gbà ẹ̀ títí wá dì sí nítorí gbogbo ibi báyìí is a water area torí kò jìn sí omi odò tó wà ní ìta ẹ̀. so as a Sẹ́ríkí nígbà yẹn so ibi tí bàbá yẹn ti máa ń ṣèdájọ́ because òun ni olórí àwọn mùsùlùmí nígbà yẹn so anything tó bá ti jẹ mọ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn Islam nígbà yẹn ibi tí wọ́n ti máa ń yanjú ẹ̀ lélẹ́yìí chamber bàbá yẹn lélẹ́yìí tó ti máa ń relax ààrẹ nígbà yẹn. so apart from the 40 rooms tó wà nínú compound yìí bàbá yẹn ní ibi tó ń gbé ó ní ilé tí bàbá yẹn ń gbé nígbà yẹn so ẹ rí pé àwòkù ilé lélẹ́yìí ibi tán kọ́ ilé yẹn sí lélẹ́yìí wọ́n dẹ̀ kọ́ ilé yẹn ní 1847 ó dẹ̀ wó ní 1995 so ibi tí wọ́n sin bàbá Sẹ́ríkí sí lélẹ́yìí bàbá yẹn kú ní 11 June 1919 11 June 1919 ibi tí àwọn àpapọ̀ mùsùlùmí tí wọ́n sin bàbá yẹn sí lélẹ́yìí. so ìgbà tó di 11th of June this year ló pé 105 tí bàbá yẹn ti kú so àbígbẹ̀yìn ọmọ ẹ̀ o ni wọ́n sin sí bíbá yẹn àbígbẹ̀yìn ẹ̀ ọmọ ọdún 6 ló wà nígbà tí bàbá ẹ̀ kú wọ́n bí ní 1913 bàbá ẹ̀ dẹ̀ kú ní 1919 òun náà dẹ̀ wá kú ní 1987 at the age of 74 years ló wà tó fi kú and this is my own grandfather bàbá tèmi lélẹ̀ so you are welcome.